this dressing is wrong. Is wrong. Tó bá tiẹ̀ jẹ́ pé o gbé ọkọ síbí, o wá gbéyàwó tẹ̀lé, is a different ball game. O lo picture Priscilla tí wọ́n torí ẹ̀ invite yẹn. O lo picture yẹn. O wá mú ọkọ lọ́kọ. O mú ọkọ lọ́kọ. O mú ọkọ lọ́kọ. O mú ọkọ lọ́kọ wá gbé síbi àyà ibi tẹ gbé sókè, ibi tẹ ọyàn tẹ kó sókè, o wá gbé sí. What does that mean? Ìwọ dẹ̀ ló fún tailor ní prescription. Otherwise, tailor ò ní rán aṣọ báyìí. Tó bá tẹ̀ jẹ́ pé tailor yẹn bá rán báyìí, ìwọ gan tó bá yẹ pé o ní ọpọlọ tó jọmọ tí wọ́n kọ́, ó yẹ wàá ti mọ̀ pé yes, this dressing is wrong. I cannot put this. Ó dẹ̀ ro. Yes, as a normal woman being, wàá rò pé is this wrong or is this right? But ẹ wò pé kò sí nǹkan, kí ló wà ń bẹ̀? Let them think anything. To hell with them. To hell with them. For anybody tó bá fẹ́ ṣerú style is wrong. This style balẹ̀jẹ́ lélẹ̀, daleru style lélẹ̀. Style lélẹ̀ is uncalled for. Is bad. It's not fair. It's not fair on Priscilla. It's not fair. Ẹ̀yin kan máa ní Ajia, you are taking it far, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ wò dáadáa. Kí ni meaning rẹ̀? Ká sọ wípé ọkọ Priscilla bá jẹ́ oníṣìnà. Ṣé kò ní lọ after this person? After this lady? Ṣé kò ní lọ after her? But mo rí ọkọ Priscilla yẹn pé ó nífẹ̀ẹ́ Priscilla. Any other distraction is nonsense. Ẹ̀yin tèmi, ẹ mọ̀ wọ ọmọlúwàbí. Ẹni bu ẹ̀ tẹ́ bá wọ̀. Ẹ mọ̀ wọ ọmọlúwàbí. Tẹ́ bá wọṣọ, ẹ jẹ́ kí aṣọ yẹn kó show respect fún yín. So mo mọ̀ pé ẹni yìí ńsìn kò mọ̀. Ó dẹ̀ ti mọ̀ nísìn. Next time kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Fún ẹ̀yin tẹ́ yí lórí, tẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀. Tá bá ti rí yín pẹ̀lú style, a ti mọ̀ pé gbọkọgbọkọ ni yín. Ẹ kàn rẹ́rìn ni, ẹ wà lára àwọn tó ní bad intention fún marriage yẹn. So wọn ò gbọdọ̀ gbà yín láàyè kẹ́ wọrú party yẹn. À ń já yín warning. Eléyìí, this one now is a mistake. She doesn't know. But next time, fún ẹ̀yin tẹ́ máa yàwó, tẹ́ máa sọ pé máa ṣerú style yìí. Ìyá ìyàwó ṣé ń gbọ́? Ìyá ìyàwó in the future ni mò ń sọ o. Eléyìí ti lọ ná. Mo like Ìyábọ̀ Òjó, ó gbé fún ní warning. Ìyá ìyàwó in the future, bàbá ìyàwó in the future, mi ò mọ anybody. Tẹ́ bá rí irú gẹ̀ẹ́sì tó ṣe báyìí, especially obìnrin. Kódà kó jẹ́ ọkùnrin náà ni tó gbéyàwó níyàwó tó gbé sáyà àbí tó gbọ́kọ lọ́kọ tó gbé sáyà. Ẹ má jẹ́ ó wọ party o. Àwọn daleru nìyẹn. Ìwọ arábìnrin yìí gan tó wọ style yìí. Ìwọ arábìnrin tó wọ style yìí. Kí ló ṣẹlẹ̀ gangan sí ẹni tí wọ́n fẹ́? Kí ló dé tó gbé fọ́tò tiẹ̀ sáyà? Ṣé tó bá gbé fọ́tò èèyàn tó ń fẹ́ sáyà, ṣé kò ní ronú pé ètè fẹ́ ẹ? Nísìn èèyàn tó ń fẹ́ yẹn tó bá rí fọ́tò ọkọ lọ́kọ tó gbé sáyà, irú èèyàn wo ló fẹ́ pè ẹ́? Irú èèyàn wo ló fẹ́ pè ẹ́? O gbé fọ́tò ẹ̀. That mean o appreciate ọkọ rẹ tó ń fẹ́. Àmọ́ lọ appreciate ọkọ lọ́kọ, o gbé sáyà. O wá lo opportunity pretend you disguise under marriage. It's uncalled for. Kíni yẹn mean so many things. So many things. Ó mean ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn mọ́. Má ṣe bẹ́ẹ̀ mọ́. It's wrong. This dressing is wrong. It's wrong. Ọkọ tiẹ̀ ló yẹ kó gbé sáyà. If at all, tí dressing bá necessary. Bìlẹ̀ntẹ́lẹ̀ gan. Ṣé irú style yìí necessary? For goodness sake. Irú style yìí kò necessary. So à ń já yín lọ́pọlọ. For anybody bá fẹ́ wọrú style next time, ẹ lè kó venue o. Ẹ lè kó venue. Gbọkọgbọkọ ni wọ́n o. Daleru ni wọ́n o. Priscilla, lẹ́yìn oṣù 9, à ń bọ̀ wá gbé ọmọ jó fún ẹ. Ìwọ àtọkọ ẹ. Everlasting marriage, I wish you. Bye. Ẹ̀yin tèmi, èyí tá à ń sọdún látàárọ̀ advice la ní ká offer. Ẹ lọ wo past videos mi. Ọkùnrin ṣẹ̀kan sùn. What's up, man? Kàn sí wa o. Ẹ lọ wo past videos mi kẹ́ mọ̀ nǹkan tẹ́ máa bá wa rà. Má ṣẹ̀kan sùn. Yes, a mọ̀ pé resurrection, there's what you call resurrection. But at least kò yẹ kí resurrection rẹ máa wọ ìwíìkì. Kò yẹ kí resurrection rẹ máa wọ ìwíìkì.
dìde ńlẹ̀ tọ́jú aya rẹ dìde ńlẹ̀ ó nìyẹn. Èèyàn kan mú fọ́tò ọkọ ọlọ́kọ nísìn ó lẹ̀ mọ́ àyà. Tó bá jẹ́ pé ìwọ ọkọ rẹ̀ jẹ́ ọkọ gidi ni kò ní mú fọ́tò ọkọ ọlọ́kọ kó lẹ̀ mọ́ àyà. So fún ìdí èyí tí ẹ fẹ́ bá wa ra apps ẹ lọ wo past videos mi láti mọ like how it goes or nǹkan tí mo really sọ or nǹkan tí mo really tà. Yes, kẹ wá WhatsApp mi lórí 07015100651. Bye for now.